لبيك لا شريك لك لبيك إن الحمد لك لبيك لا شريك لك لبيك إن الحمد لك الشوق من وحي الملك والقلب جاوز الفلك الشوق من وحي الملك والقلب جاوز الفلك وشدوه أناس لك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد لك لبيك لا شريك لك لبيك إن الحمد لك هناء رمته. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم ثم أما بعد. ẹ̀yin olùtẹ́tí wa ní gbogbo ibi tó ń kí ẹ ti máa gbọ́ wa tún kí yín ẹ kú káàbọ̀ sí orí ètò yìí ètò ti alárinrin tí a ti mú wá sí etí ìgbọ́ yín ní gbogbo ìgbà látìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò ilẹ̀ adúláwọ̀ ètò onislam.net ẹ̀ka ti adúláwọ̀ àtúndé bí a ti ń dé o adé pẹ̀lú ògo ọlọ́wọ̀n ọba ìbà ọlọ́wọ̀n ọba tó ti mú iṣẹ́ yìí dúró tó jẹ́ ká máa rí iṣẹ́ pẹ̀lú gbogbo ìṣòro tó ti kojú àwọn elétò wa láti mú nǹkan yìí di ṣíṣe ní àsìkò tí a bẹ̀rẹ̀ ètò yìí òun náà ni oríṣiríṣi rògbòdìyàn ń ṣẹlẹ̀ ní ìlú Misra tó yẹ pé tá a bá ní ká gbé ohun tá a fi ń ya àwòrán káàkiri á dà gẹ́gẹ́ bí ìbọn tí wọ́n ń gbé káàkiri tàbí kó dàbí nǹkan alátakò ṣùgbọ́n ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ Ọlọ́run bá bá wa gbé síbi tó dáa à ń lọ láyọ̀ à ń bọ̀ láyọ̀ gbogbo ibi tí a bá ti ń dé ni Ọlọ́run ọba ń fún wa ṣe ń bẹ̀ ǹjẹ́ Ọlọ́run ọba dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ọba àjáde ìwọlé Ọlọ́run má fi ṣe àdánwò fún wa jẹ́ kí a máa lọ rè kí a máa bọ̀ rè ìdùnnú tí Ọlọ́run ọba ti ṣe fún wa àti ẹ̀yin àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ̀ ń gbádùn ètò wa yìí ìdùnnú náà Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ o a kí yín ẹ kú dédé àsìkò yìí lórí ètò ti ọdún tuntun yìí tí a wá ń kí yín a kí yín pé ẹ kú ọdún ẹ kú ìyèdún Ọlọ́run kó ṣe ọdún lábo gbogbo àdáwọlé wa Ọlọ́run ọba jẹ́ ó yọrí sí dáadáa bẹ̀ Ọlọ́run ọba Èdùmàrè yí pé ìwòyí ẹ̀mí Ọlọ́run jẹ́ á ṣe ọ̀pọ̀lọpọ̀ kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ká ṣe láyè dáadáa pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú ìrọ̀rùn Ọlọ́run ọba gbogbo yín nílé lóko gbogbo yín ni akíọ̀ ẹ káàbọ̀ sí orí ètò yín pẹ̀lú Muftawa Adéwọlé Ọlálẹ́yẹ onislam.net àtúngbèdé agbèdé bí a ti ń dé o ọdún èyí tí a wà nínú rẹ̀ yòówù náà ni ọdún iléyá tí a mọ̀ sí Eid al-Adha kí ni pàtàkì ọdún náà ǹjẹ́ akàndéédé gbélù síta a sì déédé bẹ̀rẹ̀ sí rẹ́rìn ní láì mọ pàtàkì nǹkan tí à ń ṣe ó yẹ kí a mọ pàtàkì ọdún yìí ọdún alárinrin ni ọdún alálùbáríkà ọdún tó yẹ pé kún fún ìpáyà Ọlọ́run ọba àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ oríṣiríṣi ẹ máa bá wa ká lọ ká máa ṣí léwéléwé àti lábala lábala nípa nǹkan tí ń jẹ́ ọdún Eid al-Adha tàbí ọdún iléyá ẹ bá ní ká lọ. Asitulillah, asitulillah, asitulillah ẹ bẹ̀rẹ̀ jíjó Muhammadu ọmọ Amina. ọdún tí a wí yìí ọdún Eid al-Adha ọdún alálùbáríkà tó pọ̀ ni ọdún tó yẹ pé inú rẹ̀ a fi ń kan sáárá sí Ọlọ́run ọba ìpè Ọlọ́run ọba ṣeun ni àní gbogbo ìjọsìn tí à ń jọ́sìn bó tilẹ̀ jẹ́ pé ó kò ṣàì ní àwọn ìgbádùn kọ̀ọ̀kan nínú pẹ̀lú ìgbádùn tí ń bẹ nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó jẹ́ ohun tí a fi ń jọ́sìn fún Ọlọ́run ọba tá a fi ń kan sára fún Ọlọ́run ọba nítorí pé ẹ wo ìyè sí i pé mélòó mélòó ni òjò tó ti rọ̀ tí ilẹ̀ ti fi fà mú mélòó mélòó òun lẹni tó lù ú tí ò dún mélòó mélòó ni gbogbo ẹni tó yẹ kó máa bẹ ní àsìkò tí a wà yìí tí ò sí ń bẹ àfihàn wọn ṣe bí ohun Ọlọ́run ọba ọba Èdùmàrè ni ǹjẹ́ wá yẹ kí a dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ní ìní ọdún iléyá wípé gbogbo wa wà bí a ṣe wà yìí à ń gbọ́ ètò yìí lágbára Ọlọ́run ọba ọba Èdùmàrè lọ́dún tó ń bọ̀ ẹ̀ tún máa gbọ́ wa pẹ̀lú àlàáfíà àti àyè dáadáa nínú ẹ̀kọ́ tá ó kọ́ nínú ọdún Eid al-Adha òun náà ni ẹ̀kọ́ ìfarabalẹ̀ ẹ ó rí pé ànábì wa Ibrahim alayhi salatu wassalam gbogbo ìṣòro tó kojú pátápátá yálà ìṣòro tó kojú lọ́dọ̀ ẹbí rẹ̀ ni ṣe bí àwọn ẹbí rẹ̀ ni wọ́n gbé ni wọ́n ní kó jù sínú iná tàbí ìṣòro tó kojú lọ́dọ̀ aráàlú a ò ní wá tì pé lára àwọn tí a jọ bí ni ó máa dìtẹ̀ ẹni lára àwọn tí a jọ bí ni àwọn náà ni wọ́n máa ṣalátakò ẹni ìyẹn ò ní ká dẹbírú nítorí rẹ̀ ìyẹn ò sì ní ká ba ẹbí jẹ́ ohun tá a máa ṣe a ò ní sùúrù irú tí ànábì Ibrahim ní
ní ọjọ́ kìíní àná, sùúrù tó ní pẹ̀lú ara rẹ̀ òun ló jẹ́ kí ó di ẹni tí ó dà tó fi di ẹni tó borí, tó jáwé olúborí, tó di ẹni tí Ọlọ́run ọba kan sára sí, tó sì gbéga, tó ṣe ní Khalil, ọ̀rẹ́ pàtàkì fún Ọlọ́run ọba. Bákan náà ni a ò ní gbàgbé pé ẹ̀kọ́ pọ̀ nínú ọdún Eid al-Adha. Nínú ẹ̀kọ́ ọbẹ̀ òun náà ni ìfaradà tí ànábì Ibrahim ní, òun ló jẹ́ pé ní gbogbo ọdún tí kò fi rí ọmọ bí, ànábì Ọlọ́run ọba ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀, ó fún ìyàwó rẹ̀ ní sùúrù, ó sì fi ara da gbogbo nǹkan yìí títí tọ́lọ́run fi sọ pé ó tó gẹ́. Nígbà tí ó wá ṣe sùúrù tó wá dépò tó dé yìí, àtún wá dé ẹ̀ ládé kó o máa jẹ́ ànábì àti òjíṣẹ́ Ọlọ́run ọba. Ẹ rí pé Ọlọ́run ọba ó tóbi púpọ̀ púpọ̀. Ẹ̀kọ́ pọ̀ nínú ọdún yìí, a ó máa yẹ̀wò bí a bá ṣe ń gbégbésẹ̀ ní ìpele ìpele. Ẹ máa bá wa kálọ lórí ètò yìí. Olùtẹ́síwa nílé oko bí ẹ bá ti ń wọlé, kí ẹ máa mọ̀ pé orí ètò yìí ni ẹ ti bá wa ètò onislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ pàtàkì ọdún Eid al-Adha èyí tí Ọlọ́run bá fi kẹ́ wa. Àtúnkì yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ti Olúwa ọba ní gbogbo ibi tó ń kí ẹ máa bẹ, gbogbo yín ni a kí lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run ọba kò ní jẹ́ kó sú yín, kò ní rẹ̀ yín. Ọlọ́run ọba ó máa ṣe àlékún. Owó lẹ fi ń ṣe ti Ọlọ́run ọba ni Ọlọ́run ó pèsè fún yín. Àlàáfíà ni ẹ bá ń ná síbẹ̀, Ọlọ́run ó ṣe àlékún àlàáfíà fún gbogbo wa pátápátá. Lórí pàtàkì ọdún Eid al-Adha, a ó rí pé ọdún ọpẹ́ ni, nítorí pé nígbà tí Ọlọ́run ọba tí ó la ànábì Ibrahim tó sì di ẹni tó ṣe gbogbo nǹkan tí Ọlọ́run ọba fẹ́ kó ṣe, Ọlọ́run ọba dán wò ní ọ̀nà oríṣiríṣi. Ó tún ní kó pe àwọn èèyàn síbi hajj kí wọ́n máa wá ní ìjọ níjọ. Ní àsìkò táwí, ẹni mélòó ní ń bẹ ní agbègbè táwí? Ẹ wá wo bí àwọn èèyàn ṣe ń dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lọ sí ilé Olúwa ní ọdọọdún. Ẹni tó wù, ẹni tó lówó, ẹni tí ò lówó, gbogbo èèyàn ń bẹ lọ́hùn wípé òun yóò dé ilé Olúwa, òun yóò sì pe Ọlọ́run ọba bí wọ́n ṣe ń pè ní àyè Àràfá láti máa ṣe labbaik Allahumma labbaik, labbaik la sharika laka labbaik, innal hamda wa ni'ma laka wal mulku la sharika lak. A ó rí pé nínú ẹ̀kọ́ rẹ̀ òun náà ni ẹ̀kọ́ dídúpẹ́, láti máa mọ̀ pé gbogbo ọpẹ́ pátápátá Ọlọ́run ọba ni ó ní ọpẹ́, gbogbo yìí kò sẹ́nìkan tá a fún ju Ọlọ́run ọba lọ. Bákan náà ni àwa náà nílé iṣẹ́ onislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ ni à ń dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba fún ọ̀pọ̀lọpọ̀ oore tí ó ṣe fún wa, tó ní ká fẹ́ ṣe ètò yìí kó ṣeé ṣe, tó sì ní kí a máa rí wí ká máa rí ìfọ̀. Ọlọ́run ọba tó ti ń wà pẹ̀lú wa kò ní padà lẹ́yìn wa láéláé. Ǹjẹ́ ẹ̀yin olùtẹ́sí wa, ọpẹ́ pàtàkì ni kí ẹ jẹ́ kí a kó pọ̀ nínú ọ̀rọ̀ wa ní gbogbo ibi tí ẹ bá ti ń lọ ní òní yídì, ní ọjọ́ kejì, ọjọ́ kẹta, ẹ máa kan sára sí Ọlọ́run ọba, kí ẹ máa jẹ́ kí ọpẹ́ kí ó pọ̀ nínú ọ̀rọ̀ yín, torí pé Ọlọ́run ọba ṣe oore tó pọ̀. Àwọn oore pọ̀ tó jẹ́ pé ẹ rí àti àwọn oore tí ẹ ò rí. Mo fẹ́ kí ẹ mọ̀ pé gbogbo nǹkan tọ́lọ́run ọba bá ṣe fún ẹ̀dá kọ́ ni ẹ̀dá máa ń rí. Àwọn nǹkan míì wà tí Ọlọ́run ọba ṣe fún ẹ̀dá rẹpẹtẹ tó jẹ́ pé ẹ̀dá ojú ẹ̀ dí kò lè rí, tàbí pé nígbà tí nǹkan míì bá ti tẹ̀yìn lọ́wọ́ tán, ẹ ò ní rántí pé ẹ bẹ lọ́hùn, ẹ ṣe wàhálà, ẹ gba àwẹ̀ ìjìnà, ẹ faragbolẹ̀ láti tọrọ oore lọ́dọ̀ Ọlọ́run ọba. Ẹ ti kà á sí pé ó ti dé, ìmíì tó tún dé ni ó tún máa wùn yín. Ṣùgbọ́n yìí tí a máa sọ fún yín pé ẹ dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba, kí ọpẹ́ kí ó máa jẹ́ ti Ọlọ́run ọba Ìdùmarè. Ẹ máa bá wa kálọ lórí ètò yìí o. Àràfà aláyọ̀. Àwọn èèyàn ni wọ́n tún ṣe. Àràfà aláyọ̀. Àwọn aláṣẹ ìlú wọn. Àràfà aláyọ̀. Òṣìṣẹ́ jáfara. Àràfà aláyọ̀. Yàwá rí Mẹ́kà lílọ. Nínú pàtàkì ọdún yìí, òun náà ni tó jẹ́ pàtàkì ńbẹ̀, òun náà ni pé oṣù àánú ni, ọdún àánú ni. Gbogbo ẹni tó bá pa ẹran tí Ọlọ́run bá fún ní agbára, ẹ pa kí ẹ fún àwọn èèyàn jẹ o. Ẹ má pa kẹ́kọ̀ọ́ sínú amúnútutù àbí ẹ̀rọ amúnkan-tutù tí a mọ̀ sí fridge. Ẹ má yàn sí inú agbada. Ńṣe ni kí ẹ pín, kí ẹ jẹ́ kó délé kó dé oko. Ẹran iléyá kì í ṣe ohun àdájẹ. Ńṣe ni ohun tí a pín fún gbogbo àwọn èèyàn. Ọdún yìí a gbọ́dọ̀ jẹ́ kí inú ẹlòmíràn dùn.
ẹ má jẹ́ kí ìdùnnú kó mọ ní ọ̀dọ̀ tiyín nìkan tàbí ní inú ilé yín. Ẹ má raṣọ fún ọmọ yín nítorí kó lè bá fi ṣe fáàrí sọmọ ẹni tí ò ní. Ẹ raṣọ fún wọn nítorí kí wọ́n lè bá dunnú. Kẹ́ẹ̀sì wọ́nà tẹ́ fi ran àwọn tó bá ń bẹ ní agbègbè yín lọ́wọ́. Ọdún Iléyá, ọdún Eid al-Adha, ọdún tó lárinrin ni, ọdún alálùbáríkà ni. Gbogbo àdúrà tí a bá ṣe níbẹ̀ Ọlọ́run ó jẹ́ kí ó máa gbà. Gbogbo ìdẹ̀ra tí Ọlọ́run ti ṣe fún wa Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Bákan náà ni a fẹ́ kí ẹ mọ̀ pé ọdún yìí ò kì í ṣe pé ńgbà tí ọdún bá ti tán ká tún bẹ̀rẹ̀ ìwà tí ò dáa. Nínú àwọn ẹ̀kọ́ tí a ó kọ́ nínú ọdún náà òun náà ni pé a ó máa kọ́ báwo la ṣe fẹ́ ṣe ìfaradà tá a ti ní nínú ọdún Iléyá ìbẹ́ ṣe dunnú yìí. Má jẹ́ kó dẹ̀yìn ọdún kó wá fajúro fún ará àdúgbò rẹ̀ nítorí kó má bàa súnmọ́. Ńṣe ni kó o tújú ká, kó o fa ẹbí, kó o fa ará mọ́ra. Ṣe dáadáa sí wọn, gbogbo nǹkan tí o bá ní jẹ́ kí wọ́n jẹ àǹfààní nínú rẹ̀. Má jẹ́ kí ó jẹ́ àdájẹ, má jẹ́ kó jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n nìkan ni ó fọkàn sí pé ó máa rí ìdẹ̀ra Ọlọ́run Ọba. Gbogbo ẹni tọ́lọ́run Ọba bá ṣe ìdẹ̀ra fún, ẹ gba àwọn èèyàn láyè kẹ́ jẹ́ kí wọ́n rí ìdẹ̀ra. Ìbá jẹ́ ìdẹ̀ra ọ̀rọ̀ tàbí wáàsí lọ́lọ́run Ọba bá fún ọ, ṣe fún àwọn èèyàn kó jẹ́ kí wọ́n mọ ojú ọ̀nà ti Ọlọ́run Ọba, nítorí pé kò sí ọ̀nà mìíràn tó dára tó tó ọ̀nà ti Ọlọ́run Ọba ọ̀kan ṣoṣo. Ọba tó ní ayé, tí ó jogún ayé, tí ó jogún gbogbo nǹkan tí ń bẹ níbẹ̀ nílé ayé àtijọ́ ògbéǹde alkiyama. Ǹjẹ́ lórúkọ gbogbo ẹni tó bá mú ètò yìí wá sí ṣíṣe, adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn elétò wa pátápátá. onislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ Muftahu Adéwọlé ọmọ lálẹ́yà olóòtú ètò yìí ló ń kí yín pé wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. Ya Allah, Ya Allah, si seven zako Ya Allah, la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Gogo talawi Muslim, i Quran yang ipilangayon.